Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò lè fúnyàn ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Jọ̀ọ́ tó bá yẹ pé àkọ́kọ́ léleyii tó ń come across program mi, ẹ bá mi share, kẹ́ bá mi like, kẹ́ dẹ̀ bá mi tag gbogbo àwọn tí máa dárúkọ nínú program yìí, kẹ́ bá mi tag wọn mọ́. Bẹ́ẹ̀ ni, nǹkan tí mo fẹ́ sọ yìí, mo fẹ́ sọ ni mi ò dẹ̀ ní kó ọ̀rọ̀ mi jẹ. So gbogbo àwọn tí mo fẹ́ dárúkọ kẹ́ bá mi tag yìí, ẹ ní láti bá mi tag wọn. Nǹkan tó bá wù wọ́n kọ́ wá ṣe àwọn ìjọba ní fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí lókè mi. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí lókè mi, wọ́n ní pé Tinubu to unveil Buhari Tribute Book at first memorial anniversary. President Bola Tinubu will unveil a commemorative book in honor of the late President Muhammadu Buhari as family members, close associates, public officials, and admirers prepare for interfaith and interdenominational prayer to mark the first anniversary of his passing. The chairman of the Central Planning Committee and former secretariat to the government of the Federation, Boss Mustapha, disclosed this on Wednesday while briefing journalists on activities lined up for the memorial. The former president died on July 13, 2025 at the age of 82 after serving as Nigeria's democratically elected president from 2015 to 2023. Ọlọ́gbọ́n o, olóye o, àti gbogbo àwọn gómìnà tí mo fẹ́ dárúkọ yìí, ẹ bá mi táàgì wọn pátá kí n tó sọ ìtumọ̀ nǹkan tí mo kà yìí. Lagos State, Babájídé Sanwó-Olú. Ogun State, Dàpọ̀ Abíọ́dún. Ọ̀yọ́ State, Ṣèyí Mákindé. Ọ̀ṣun State, Adémọ́lá Adélékè. Ondo State, Lucky Ayédàtiwá. Èkìtì State, Bíọ́dún Oyèbánjí. Kwara State, Abdulrahman Abdulrazak. Àti gbogbo àwọn aládéládé wa, Ọọ̀ni of Ifẹ̀, His Imperial Majesty Ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì Ọ̀jájá II, paramount ruler of the cradle of Yorùbá civilization. Aláàfin Ọ̀yọ́, Ọba Abímbọ́lá Akeem Ọ̀wádé, traditional head of District Ọ̀yọ́ Empire. Àwùjalẹ̀ of Ìjẹ̀bú-Land, Ọba Dr. Sikiru Káyọ̀dé Adétọ̀nà. Aláké of Ẹ̀gbáland, Ọba Michael Adédọ̀tun Àrẹ̀mú Gbádébọ̀. Olúbàdàn of Ìbàdàn, Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà, paramount ruler of Ìbàdàn land. Ọba of Lagos, Ọba Rilwan Akiolu. Ọwá of Ọ̀bùkún of Ìjẹ̀ṣà-land, Ọba Gabriel Adéwálé Àrọ̀mọláàrán II. Dèjì of Àkúrẹ́, Ọba Aládé Tóyìnbọ̀ Ògúnládé Aládélúsì. Àbí ó ti tán bẹ́ẹ̀. Ìwí of Adó Èkìtì, Ọba Rufus Adéyẹmọ Adéjùgbé. Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́, Ọba Ghandi Àfọlábí Ọláoyè Ògúnmọ̀gẹ̀gẹ̀ III. Ọlọ́gbọ́n o, olóye o, gbogbo àwọn tí mo kà yẹn ẹ bá mi táàgì wọn. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mi ò ní kó jẹ rárá. Nǹkan tí mo kà tí ẹ gbọ́ yẹn ni pé wọ́n ní ààrẹ orílẹ̀-èdè wa 001 game changer. Èní ni ó pé ó ń ṣe ayẹyẹ ìrántí late Muhammadu Buhari tó kú. Ààrẹ wá mú ìwé kan tí wọ́n ṣe, ó fẹ́ fi ìwé yẹn lọ́lẹ̀ ní ẹ̀ní. Ọlọ́gbọ́n olóye o, ẹ tí lè mọ nǹkan tí ààrẹ president ta ní yìí tó jẹ́ àfi tó bá kúrò ní ipò. Ṣé rí, tí ẹ bá lọ ka ìtàn, tí ẹ bá lọ wá ìtàn, tí ẹ bá lọ wá nǹkan tó ń pè ní ìtàn, nǹkan tí ààrẹ ṣe yìí olóore èèyàn ló máa ń mọ̀. Ẹni tó kú, Buhari tó kú yìí, Fúlàní ni nígbà tó wà lórí oyè. Tí ẹ bá mọ set up táwọn Fúlàní ti ń fún Nàìjíríà, tí ìbá ṣe kí Buhari jẹ́ olótìtọ́ èèyàn kò yẹ kó gbé ìjọba fún ààrẹ tó wà ń bẹ̀ yìí. But ààrẹ yìí mọ̀ lórí torí wọ́n jọ ní àdéhùn, wọ́n jọ ní àpésọ. Ṣé rí pé nígbà tí ààrẹ wa tó wà ń bẹ̀ game jà tó ń campaign, ó máa sọ pé mi ò tọrọ fúrá, mi ò gba contract, ẹ lè tún dí mi wò débi pé ẹ máa sọ pé nǹkan kan báyìí ni mo gbà lọ́wọ́ ìjọba tí mi ò ṣe. Ààrẹ yìí ó mẹ́sọ̀ pé ọwọ́ òun mọ́ tónítóní. Mo sọ fún yín pé ààrẹ tó wà ń bẹ̀ game jà tó wà ń bẹ̀ yìí, òun ló máa ń check èèyàn yìí, ò kí ń check ẹ̀.
òun ò ní bàbá ń gbẹ́jọ́, òun gangan ni bàbá ń gbẹ́jọ́, òun ò lálàfisùn, òun gangan lálàfisùn. Nǹkan tó fi jẹ́ bẹ́ẹ̀ nìyẹn. So ó rẹ́dì láti gbé wa dé ilẹ̀ ìlérí. Gbogbo àwọn tó ń bínú tó pé ààrẹ yìí àsìkò ẹ̀ lé ìyẹn ò kàn mí. Ṣé rí gbogbo ẹ̀yin ládéládé wa pátá, gbogbo ẹ̀yin lóyè wa pátá, gbogbo ẹ̀yin governors wa tí mo dá ọkọ̀ yìí pátá, ẹ nídìí láti ṣe kọ̀kọ́, ẹ nídìí láti gbárùkù ti ààrẹ yìí kí a lè gba òmìnira ilẹ̀ Yorùbá. Yorùbá gangan ló ń pè ní Nàìjíríà. Tí ẹ bá fẹ́ mọ̀, ilẹ̀ Yorùbá gangan ní Nàìjíríà. Tí ẹ bá fẹ́ ká gba òmìnira wa ní ilẹ̀ Yorùbá, tí ẹ bá fẹ́ kí wọ́n máa pè wá bí a ṣe ń jẹ́, gbogbo ogun táwọn bàbá wa jà, kí gbogbo ìyà tó ti ń jẹ ọmọ Yorùbá ti pẹ́, ẹ ní láti gbárùkù ti ààrẹ game changer yìí. Ọlọ́run, nǹkan tó ṣẹlẹ̀ lénìí tí wọ́n celebrate lénìí gẹ́gẹ́ bí ṣe kà, ààrẹ yìí mọ oore ni, ó mọ oore fún late Buhari, Muhammadu Buhari, because tí Buhari bá lóhùn gbéjọba lẹ̀, ẹ kàn máa pariwo ó máa dogun, ló máa dọ̀tẹ̀, kí lẹ fẹ́ ṣe? ẹ̀ ń tagbára wà lọ́wọ́ ẹ̀ kàn máa dẹ́mọ́ ní. But olóòtítọ́ èèyàn ni, nítorí pé òun àti ààrẹ tó wà ń bẹ yìí ọjọ́ ní àdéhùn. Ọlọ́gbọ́n nìkan lọ̀rọ̀ yẹn lè yé. Ẹ bá máa pariwo, ẹ bá máa pariwo, kò sí ìgbà tí tó bá ń ṣe kankan ní ìdílé àwọn late Muhammadu Buhari, ààrẹ gbọ́dọ̀ máa débẹ̀, because iṣẹ́ ìmọ̀kan tó ń pè ní agbára ni. So easy fún yàn láti gbé agbára lẹ̀ ni. Nígbà tí ààrẹ late Muhammadu Buhari wà bẹ́ẹ̀, agbára wà lọ́wọ́ ẹ̀ tẹ́ pé ó lè manipulate election, ó lè ṣe ogun kan. Ṣé màá dùn nǹkan tó ṣe fún game changer ni, kó tó di pé game changer ní kíní ìgbà àsìkò yẹn lọ change owó, àsìkò yẹn lè pọ́ wọn, ó da ogbó ìbò yẹn rú, kọ́ lè fọ́ everybody lára, kọ́ lè finá mọ́ wọn. So kò ní pẹ̀lú ẹ̀ náà, olótìtọ́ èèyàn tó ti lọ yìí ó gbéjọba lẹ̀ fún ààrẹ múre, game changer múre. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tí mo dá ọkọ̀ nílẹ̀ Yorùbá yìí, gbogbo yín pátápátá, mo dẹ̀ fi ọkọ̀ yín sókè, gbogbo yín ẹ pè wọ́n, ẹ táàgì wọn mọ́, ẹ jẹ́ kọ́ mọ̀ pé wọ́n ní láti gbá òkú ti ààrẹ tó wà ń bẹ̀ yìí. Kí n tó tún lọ, ẹ jọ̀ọ́ gbogbo èmi làwọn àwọn tó ń jàjà agbára fún ilẹ̀ Yorùbá àti ààrẹ ọ̀nà kakanfò àti Sunday Igboho, gbogbo yín pátá, gbogbo nǹkan tẹ́ bá ní kẹ́ fi gbà, ẹ má bára yín jà. Èmi jù ọ́, ìwọ ojú mi ni ò jẹ́ káyé gùn. Àìfàgbàfẹ́ nìkan ni ò jẹ́ káyé gùn. Kí ni ti ṣẹlẹ̀ látàrí àwọn bàbá wa? Kí ló ṣẹlẹ̀ náà? Kí ló tẹ máa ń jẹra yín yàn? Má jiyàn láfàwọ́dá ẹ náà. Kí ló ń ṣe pípù yìí náà? Àwọn fans Gani Adams máa sórí net, àwọn máa bú àwọn fans Sunday Igboho. Kí ló ń ṣe yín tẹ̀ ń ṣe báyìí náà? Kágòdì máṣọ káraṣọ mọ́ọ̀dì, kí ni sábà ti ṣòfò ni? Kọkùnrin péjò, kóbìnrin péjò, kí ni ó bá sábà ti sá lọ ni? Kí ló ṣe yín tẹ̀ ń ṣe báyìí náà? Àwọn pípù yìí wọn bá amúlérè o, gbogbo ẹ̀yin tí mo dá ọkọ̀ ìpátá, ẹ̀yin governors wa, ẹ̀yin ládéládé wa, ẹ gbárùkù tira yín, ẹ fọwọ́sowọ́pọ̀. Èyí jù mí èmi òjò òní jẹ́ káyé gún, ẹ jẹ́ ká dáwọ́ sowọ́pọ̀, ẹ jẹ́ ká fi ọwọ́ sowọ́pọ̀, ká jẹ́ ká rẹ̀ ìdíbẹ̀ lẹ́lẹ́kejì, kí ilé ayé wa lè dá nílẹ̀ Yorùbá. Mò ń bọ̀, mi ò tí ì dé.